Gbogbo ohun tí mo ń jẹ́, gbogbo ohun tí mo ní, gbogbo ohun tí mo dà kì í ṣàgbára mi, àṣẹ Ọlọ́run ni. Bọ́láhun ṣe tọrọ mi, ọpẹ́ ló kù mí kù kí n máa dá. Bọ́láhun ṣe tọrọ mi, ọpẹ́ ló kù mí kù kí n máa dá. Hájì Ọ̀káṣọ́mù tí mi ò mọ tó ṣe fọ́lọ́hun ọba. Mi ò mọ tó ṣe fọ́lọ́hun ọba. Ìkẹ́ ìgẹ̀rẹ̀ lórí ẹ̀kẹ̀rẹ̀ mi kọ́. Àánú rẹ̀ láyé wà sákọ̀, mi ò mọ tó ṣe fọ́lọ́hun ọba. Mi ò mọ mo ṣe fọ́lọ́hun ọba o. Mi ò mọ mo ṣe fọ́lọ́hun ọba. Gbogbo ẹ̀yin àlíù làwọn òkú àǹsáwátà gbogbo ìmọ̀ kí. Bàbá wa Kíṣkí olódò ẹ̀kọ́ ìkàlẹ̀ níbẹ̀ ẹ̀yàn aláàzálà. Gbogbo ẹni tó ń bẹ níkàlẹ̀ mọ̀ kí yín o. Alhaji Ọ̀káṣọ́mù tí ó láyé ní kí n dédé wa, ó ní kí gbogbo ọkùnrin, ó ní kí gbogbo obìnrin. Ó ní ẹ̀yin abóníreyọ̀ a máa ń dúpẹ́ ṣe. Gbogbo abóníreyọ̀ a máa ń dúpẹ́ ṣe, kò ní pẹ́ kò ní jìn, ire la ò fi gbáre. Ọmọ olùgbàyè tiwa Alhaji Abdulwasiu ọkọ̀ Yétúndé. Ọlá bàbá rí àná mi ò mú kí ẹ bàbá mi ra. Aláṣẹ Ria Entertainment Service and Logistics. Ìyọ̀nà ló ń tẹ̀mí kò máa bá ẹgbẹ́ o. Bọ̀bá wà láwọn ọmọ mi ọ̀gá wa. Ó yá mo tún dé pẹ̀lú ara o. Mo tún dé pẹ̀lú ara o. Mo dúpẹ́ fàlàwòrán o. Hájì Ọ̀káṣọ́ ṣàmà gbóhùn lẹ́nu mi. Mo dúpẹ́ fàlàwòrán o. Àjọkẹ́ Adé olówó orí mi. Hájì Kàfáyátù Síngà. Ayaba mi yan lọ́lẹ̀. Aláṣẹ Aliatic travel and tour ni mo kí ẹ Àjọkẹ́ Adé. Mo dúpẹ́ fàlàwòrán o. Mo dúpẹ́ fàlàwòrán o. Ọbẹ̀ dání má gbàgbé o.
àjànàkú kọjá mo rí nǹkan fèrè o tabarẹ́rìn ká sọ pé rẹ́rìn bámi kìsìkì olódò olódò kẹpẹ́ fún wa nínú ọlá ńlá pẹ̀lẹ́ mi gígùn àtàlàfíà ara bàbá mi kìsìkì. mo fa àlùbáríkà ara bàbá mi sọládé mi olódò mo fi ń kí yín bíjáàjì mọ̀lánà Shehu Ibrahim Iyas mo fi ń kí yín bàbá mi kìsìkì. mo mi dùnà mo rí sí dùnà líláyé Shehu Ibrahim Abdallah. Àǹtí Àdùnní o. Shehu Ibrahim Abdallah. Bàmí kábíyèsí Túndé Tolman. Olùmọ̀kọ́ kí bàbá mi. Ọkọ ìyá mi olórí Ràṣídà. Ẹkú ìkàlẹ̀ ní gbẹ̀yẹ̀ o. Ìyá mi Àdùkẹ́ bọ́búlọ́pù. Àjì Ọláwálé Mutiu. Wọ́n sanwó mi Àmọ̀kẹ́ Adé. Àdùkẹ́ Adé mi bọ́búlọ́pù. Ìyá mi mo kí Ẹ̀bùkọ́lá. Àdùkẹ́ Adé mi Àdùkẹ́ Adé Àdùkẹ́ Adé Àdùkẹ́ Adé. Bọ́búlọ́pù Àdùkẹ́ Adé mi. Ajọ́dún ní Básírátù ìyá ń gánà o. Gírámà Ìdíọ̀nà ìyá ń gánà o. Hájì Mutiu Badmus. Aláṣẹ Aliatic Travel and Tours ni ó ń sanwó àkáṣà Mutiu mi. Mùmídùnà múrísìdùnà líláyé. Shehu Ibrahim Abdallah aláàlá. Mùmídùnà múrísìdùnà líláyé. Ọmọ pé ìfọ́ra ṣídì mi. Shehu Ibrahim Abdallah. Ọlábí Sars Mùmídùnà múrísìdùnà líláyé. Àjọkẹ́ Adémi Singer. Ọ̀túnba Kẹ́hìndé bọ́bá ń dára. Olùgbàyè tó ń jẹ́ wá sí i. Mùmídùnà gbogbo sisters lòun ló ń sanwó mi. Shehu Ibrahim Abdallah aláàlá. Mùmídùnà múrísìdùnà líláyé. Àdùkẹ́ Adé mi. Shehu Ibrahim Abdallah. Oya Allah 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 mọ́lẹ́kọ̀. Allah 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 mọ́lẹ́kọ̀. Torí ọdún ni àjọ bá ṣèrà tù wọ́n. Torí sisters love mo ṣe dá síkìrì. Ìmọ́lẹ̀ ànábì ń bẹ lára wa. Hájì Mutiu Ọláwálé Badmus wa. Olùgbàyè wá sí omi. Mo fẹ́ lọ Mẹ́kà pẹ̀lú múra. Aliatic Ṣáni kò bá lọ. Allah 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 mọ́lẹ́kọ̀. Oya wọ́n ń bá mi jẹ́ wọ́n ń bá mi jẹ́. Yóò padà bàjẹ́ fún wọn ni. Owó làbí Sars sọ pé wọ́n ń bá ẹ jẹ́ wọ́n ń bá ẹ jẹ́. Adéwálé Mutiu Badmus sọ pé wọ́n ń bá ẹ jẹ́ wọ́n ń bá ẹ jẹ́. Tàbá tí àdàrà látàrọ̀dọ̀. Fún gbogbo ẹni bí Mutiu Badmus. Wọ́n ń bá mi jẹ́ wọ́n ń bá mi jẹ́. Bàjẹ́. Ó yá ká sọ pé Mistura kékeré ìkọ́kọ́ nígbà kan ọba lókè tí bùkún mọ́dọ̀mọ́ àmúyangàn táráyé wá rí fún. Mistura kékeré ìkọ́kọ́ nígbà kan ọba lókè tí bùkún mọ́dọ̀mọ́ àmúyangàn táráyé wá rí fún. Ó tún wáyà ẹ̀tẹ̀rẹ̀ ká lọ kí ẹ
olùgbàyé wá sí o kọ́ lóun má bàrí ayọ̀ ẹ jẹ́. ọmọ ọgbọ́n ìfọ́ra ṣídì ló ń náwó ọlábàbà fìtí àwọn ọkọ̀ ọmọlọ́lá tímọ́tímọ́ àdìsá ṣàbáyé kábí o ajílà ti kọ́ ń lọ gbogbo ẹ̀tàn. ó yá àṣkárí tó mọ̀ jẹ́. ọmọ ọgbọ́n ìfọ́ túbọ̀ ń sọ pé if you want to fire me make I die. I will never follow you to that station. If you want to fire me make I die. I will never follow you to that station. ọmọ pẹ́ ìfárá ṣídì tiwa ni ajílátìfù kọ́ńblọ́ gbọ̀ngbọ̀n tán 60/120 ọmọ onílẹ̀ ni torí 60/120 ọmọ onílẹ̀ ló lè o. ọmọ pẹ́ ìfá o ọlọ́run ló ṣe ẹ́ lákòrédé kàláwùrà máa sọ ẹ̀dá kó bàtà o kígbésí ayé ẹ̀ kígbésí ayé rẹ̀ kígbésí ayé rẹ̀ kó máa dojúrú kígbésí ayé rẹ̀ kó máa dojúrú. owó làbí sars ṣàmà gbóhùn lẹ́dùn mi kígbésí ayé rẹ̀ kó máa dojúrú. kígbésí ayé rẹ̀ kó máa dojúrú. kígbésí ayé rẹ̀ kó máa dojúrú. olùgbàyè ajíwá sí omi mo kí ọkọ̀ Yétúndé. kígbésí ayé rẹ̀ kó máa dojúrú. aláṣẹ rí entertainment ọ̀gá wa. kígbésí ayé rẹ̀ kó máa dojúrú. bámi Túndé Tallman mo kí Olúmakọ́kì. kígbésí ayé rẹ̀ kó máa dojúrú. mú fún àdìsá sábẹ́ka mo lórí ire ni. kígbésí ayé rẹ̀ kó máa dojúrú. kòyókòyó táwọn wíkì mo kí bàbá Mistura. kígbésí ayé rẹ̀ kó máa dojúrú. àjùgbàdo láyẹ̀gbọ́n mi alálùbáríkà o. kígbésí ayé rẹ̀ kó máa dojúrú. kájọ sọ wípé tèmi ni success tèmi ni success tèmi ni success ọlọ́run gbà bẹ́ẹ̀ fún mi ọba tá a ńlá yàrá mi gbà bẹ́ẹ̀ fún mi o. Allah. Tèmi ni success, tèmi ni success, tèmi ni success ọlọ́run gbà bẹ́ẹ̀ fún mi. Ọba tààlà yàrá mi gbà bẹ́ẹ̀ fún mi. ọba tá a ńlá yàrá mi gbà bẹ́ẹ̀ fún mi. Ọba tààlà yàrá mi gbà bẹ́ẹ̀ fún mi o. ó wá torí bàbá mi yówó lábí sáì ṣàmà gbẹ́sẹ̀ lọ́bọ̀ kan. aláṣẹ prime garden hotel tí wá ní. ó sanwó àmọ̀kẹ́ mi ìṣúra ayà ṣàfà òkè bàbá onílé yamiyami. owó làbí bàbá onílé yamiyami. owó làbí bàbá onílé yamiyami. bàbá onílé yamiyami. owó làbí sars bàbá onílé mútamúta. onílé mútamúta. owó làbí sars gbogbo bíi tẹ́tí mú àgbà náà ní ìwọ̀ rẹ̀. tèmi ni success Mistura ló ṣeré. tèmi ni success Mistura ló kọrin. wọ́n kì í mọ̀ lọ́bẹ̀yẹ kí ni ìhun ló bẹ̀ràn kan. ọdún ni mímí kì í ṣàyìnbọn fọlọ́kàn.